Hmm. Mo kí wa lọ́pọ̀lọpọ̀, mo kí wa lọ́mọdé lágbà. Èmi ọmọ yín náà tán ni, Oríadé Adébọ́lá aka Àlùkà tí gbogbo yín mọ̀ sí Àfọ̀njá TV. Mo fi Ọlọ́run, mo fi Elédùmarè mo tún fi kí wa. Bẹ́ẹ̀ ni láìpẹ́ lẹ rí wa. Ẹ tún máa rí wa náà ni. Ọ̀rọ̀ àsìkò yìí n tó ṣe pàtàkì, a nídìí àti kéde síta kí gbogbo wa ká gbọ́, ká dẹ̀ mọ̀. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kìí ṣe ọ̀rọ̀ tó jẹ́ pé á là á dákẹ́ àbí ẹnìkan á wá sọ fún wa wípé bẹ́ẹ̀ kọ́, báwo lọ̀rọ̀ ṣe rí. Kò sí tó jẹ àwa lógún ju ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí lọ. Ẹ gbọ́ mi yé, n tó jẹ wá lógún ní ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí. Torí ẹ̀ làwa fi ń pariwo ní gbogbo ìgbà. N tó jẹ wá lógún tí mo fi ń pariwo kìí ṣe fún Nàìjíríà o, orílẹ̀-èdè Yorùbá. Torí pé báwo la ṣe fẹ́ kúrò lóko ẹrú. Ẹ gbọ́ mi yé. Báwo la ti fẹ́ kúrò lóko ẹrú. Torí gbogbo oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ káàkiri lọ́tùn lósì, gbogbo ẹ̀ náà la rí. Tó dẹ̀ ṣe kókó tó ṣe pàtàkì fún wa láti jẹ́ kí gbogbo wa ká mọ̀. Kò síbì kankan tá a fẹ́ sọ pé à ń lọ tó ju orílẹ̀-èdè olómìnira nì. Ibi tó jẹ wá lógún tó ṣe pàtàkì fún wa láti jẹ́ kí gbogbo wa pátápátá lọ́tùn lósì ká lè mọ̀ wípé orílẹ̀-èdè wa, orílẹ̀-èdè Yorùbá òun ni the best thing. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sùn, tẹ́ ẹ sọ̀rọ̀, ẹ̀yin tẹ́ ẹ jọ́mọ Yorùbá, tẹ́ ẹ ṣe làákàyè, gbogbo ẹ̀yin tá a pè lóòrèkóòrè, tá a pè lọ́tùn, tá a pè lósì, tẹ́ ní pé ọpọlọ ti wá kú àbá àmọ́ nǹkan tá à ń ṣe. Ẹ̀yin gangan lẹ ẹ̀ mọ̀ tẹ́ ń ṣe. Torí pé ó yé wa dáadáa. Ẹ gbọ́ mi yé, ó yé wa jù. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn ẹ ronú nípa tó ń ṣẹlẹ̀ káàkiri. Ẹ ronú láti mọ̀ wípé orílẹ̀-èdè Yorùbá ló kàn, kò sí solution kankan tá a lè ṣe àbí tá a lè gbégbà tó ju orílẹ̀-èdè Yorùbá lọ. Àwọn ọ̀nà yìí ló yẹ ká ti máa ṣíra wa ní òye àti ọpọlọ lóòrèkóòrè láti mọ̀ wípé kí bá ọ̀nà wo la fẹ́ gbà tá fi tẹ̀síwájú, ọ̀nà wo la máa lò, ọ̀nà wo la lè fi kúrò nínú oko ẹrú yìí. Àfi ká pariwo síta. Àfi ká ṣe kí ni? Àfi ká pariwo síta láti jẹ́ pé kẹ́ ẹ mọ̀ wípé bó ṣe rí lé. Láti jẹ́ kẹ́ ẹ lè mọ̀ pé bó ṣe rí leléyìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi share ètò mi débi tó bá yẹ kó dé, débi tó bá yẹ kó kàn. Ẹ jọ̀ọ́ mo kí yín lọ́pọ̀lọpọ̀.
mo dẹ̀ fẹ́ kí gbogbo wa mọ̀ wípé àwọn tó ń ṣẹlẹ̀ yìí káàkiri ni. Àwọn ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣẹlẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ tó jẹ́ pé ń tá dákẹ́ lé lórí. A gbúdọ̀ tètè pariwo síta fún gbogbo ẹ̀yin èèyàn láti mọ̀ pé bó ṣe ń lọ leléyìí. Because gbogbo àwọn nǹkan yìí ló jẹ́ nǹkan tó bà wá nínú jẹ́. Ó bà wá nínú jẹ́ púpọ̀. Torí ẹ̀ la ṣe ń pariwo fún gbogbo yín lọ́tùn lósì pé kẹ́ ẹ lè mọ̀ pé báyìí ló ṣe rí. Gbogbo yín ó dọwọ́ yín o. Ó dọwọ́ yín o. Tó bá bàjẹ́ ọwọ́ yín ló wà. Tó bá dẹ̀ tún dáa ọwọ́ yín náà ló wà. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde kí ẹ jẹ́ ká jọ pariwo ká polongo síta dáadáa kó lè yé wa bó ṣe yẹ kó yé wa. Ká pariwo síta dáadáa kí gbogbo ẹ̀yin èèyàn kí ẹ lè tẹ̀lé, torí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí fún àǹfààní gbogbo wa ni. Kò sí nǹkan kan tí a lè ṣe, kò sí nǹkan kan tí a fẹ́ sọ. Ẹ wo ohun tí ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹ wo ohun tó ṣe. Ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n gbìyànjú lọ́tùn, wọ́n gbìyànjú lósì, wọ́n gbìyànjú láti rí i pé ká kúrò lóko ẹrú, but ọ̀pọ̀lọpọ̀ wa ànípẹnu wọn rùn. Bẹ́ẹ̀ náà ni bàbá Akíntóyè náà ṣe tiwọn. Gbogbo wa wá dákẹ́. A lè sọ̀rọ̀, a lè bára wa sòtítọ́ ọ̀rọ̀. Ṣé bí orílẹ̀-èdè ṣe rí yìí òun la fẹ́ máa tẹ̀lé? Torí ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ fi mọ̀ pé everything tẹ́ ẹ rí scam ni. Ẹ gbọ́ mi yé, scam ni. Ẹ jọ̀ọ́ má bínú iná yìí. Everything tẹ́ ẹ rí scam ni. Torí ẹ̀ la ṣe ń pariwo lọ́tùn, la ṣe ń pariwo lósì, la ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn lè mọ̀ wípé báyìí ló ṣe. Kí ẹ lè mọ̀ pé ọ̀rọ̀ tá à ń sọ kì í ṣe ọ̀rọ̀ tí a máa fi pamọ́ mọ́. Ẹ jẹ́ kí gbogbo wa ká dìde ká pariwo síta láti jẹ́ kí gbogbo àwọn èèyàn mọ̀ ibi tá à ń lọ. Torí àwọn nǹkan tá à ń sọ yìí n tó yé mi sí dáadáa ni. Orílẹ̀-èdè tá a wà, orílẹ̀-èdè tó mẹ́hẹ ni. Ààyè tá a wà yìí àfi ká gbìyànjú. Gbogbo àwọn èèyàn ló complain lọ́tùn, ló complain lósì lórí bí nǹkan ṣe ń lọ káàkiri. Àwa la dákẹ́. Èyí tí wá gbàgbé pé tá a bá dákẹ́ tara wa bá wa dákẹ́ ni. Ẹ ti gbàgbé wípé tá a bá sọ̀rọ̀ ara wa náà la sọ fún. Àwọn nǹkan yìí la fi ń ṣí yín níyè, la dẹ̀ ń jẹ́ kó yé yín pé báyìí ló ṣe rí, báyìí ló ṣe lọ. Bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò mọ̀, torí òtítọ́ ọ̀rọ̀ tó korò lára àwọn ènìyàn nínú wa. Torí ẹ̀ lèmi fi ń pariwo fún yín lọ́tùn lósì wípé ọ̀nà wo lọ̀nà àbáyọ, ọ̀nà wo ló tún kù tí a fi kóra wa kúrò nínú wàhálà tá a wà àbí inú oko ẹrú tá a wà. Gbogbo àwọn nǹkan yìí ó ṣe pàtàkì fún wa láti jẹ́ ká jọ mọ̀. Ẹ wò ó, ẹ jẹ́ ká tíǹkì dáadáa. Ẹ jẹ́ ká tíǹkì dáadáa ká lè mọ ibi tá à ń lọ. Ẹ jẹ́ ká ronú jinlẹ̀. Kìí ṣe nǹkan kan mọ́. Ọ̀nà tá à ń gbà yìí ọ̀nà òtítọ́ ni. Àfi kí gbogbo yín darapọ̀ mọ́ wa. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá
tí ọpọlọ yín ìdúró tó jẹ́ pé ẹ tí understand tá a gbé dání, ẹ nídìí àti tètè dìde láti jẹ́ ká lè jọ tẹ̀síwájú nínú ìrìn àjò tá a jọ ń rìn. Kò sí ọ̀nà kankan tá a lè gbà ju ọ̀nà yìí lọ. Awareness ló kù tá a máa pè fún yín, tó jẹ́ pé a máa pè yín lọ́tùn, á pè yín lósì. Gbogbo àwọn nǹkan yìí ni mo fẹ́ kí gbogbo wa ṣe làákàyè lé lórí. Kò sọ́nà kankan tá a lè gbà tó jù yẹn lọ. A nídìí àtijọ́ rò dáadáa kí a dẹ̀jọ́ mọ̀ wípé bó ṣe rí lélẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kò yé wọn tó, kò yé wọn tó, bọ̀ a gbúdọ̀ jẹ́ kó yé wọn ìdí tí a fi gbé nǹkan yìí dání. A gbúdọ̀ jẹ́ kí wọ́n mọ̀ ìdí tí a fi ń ṣe eléyìí. Ẹ wo wàhálà, ẹ wo tá a ti ń go through láti ọdún tó ti pẹ́ bọ̀ lórí pé ká lè kúrò ní inú wàhálà, ká lè kúrò nínú fìtínà, ká lè débi tó bá yẹ ká dé, kí a lè kúrò lóko ẹrú. Gbogbo nǹkan yìí náà lọ́mọ Adéyẹmọ Ìgbòho ṣá ń pariwo. Bẹ́ẹ̀ náà ni bàbá Akíntóyè pẹ̀lú bí wọ́n ṣe dàgbà tó, wọ́n máa ń pariwo. Bẹ́ẹ̀ náà l'Ọláyọmí Kóìkí, Yèyé Dára, Àṣà àti Ìṣe, Max B, Àkàlàmọ̀gbò TV, Yorùbáwùyí, gbogbo àwọn medias, Bàbá Èkìtì and Co, bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àwọn náà ń pariwo pé ọ̀nà tá a lè gbà tá a lè fi kúrò lóko ẹrú òun leléyìí. Ṣé pípa tí àwọn aráabí ń pa wá òun ni solution wa ni? Ọ̀nà wo la lè gbà tá a lè fi yọra wa kúrò nínú oko ẹrú wàhálà tí wọ́n kó wa sí? Yorùbá nation òun ni solution. That's the best way. Àwa máa jẹ́ ká ẹ máa mọ̀ lójoojúmọ́ wípé tẹ́ ẹ rán rí táwa ń pè yín tàdé tí a pè yín sí àkíyèsí ní gbogbo ìgbà. Ẹ gbúdọ̀ mọ̀ wípé kò kí ń ṣe ọ̀rọ̀ ẹnu, kì í ṣe ọ̀rọ̀ kí ni o, kì í ṣe ọ̀rọ̀ ẹnu. Àní orílẹ̀-èdè Yorùbá dandan ni la ní láti gbà á, torí solution ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni pé ká gbà, ká kúrò lóko ẹrú tá a wà. Gbogbo wa pátá a gbúdọ̀ reason sí, a gbúdọ̀ mọ̀ pé n tó kàn leléyìí. Ẹ má jẹ́ parọ́ fún yín, a gbúdọ̀ mọ̀ pé n tó kàn ni. Mo kẹ́yìn bàbá mi tẹ́ ń darapọ̀ mọ́ mi, ẹ jọ̀ọ́ mo rọ̀ yín, mo bẹ̀ yín, ẹ bá mi share ètò yìí. Ó ṣe pàtàkì láti jẹ́ káwọn èèyàn rí káàkiri. Ẹ wò ó, a ò síbẹ̀. Torí tá a bá wí àkú, bá wí àkú, ìjọkànjọkànjọkàn náà á lọ sọ́run náà ni. Orílẹ̀-èdè tá à ń pariwo pé kíní yìí àwọn Nàìjíríà kò sí tó lè work, kò sí kankan tó lè work kankan bẹ́ẹ̀ mọ́. Ẹ má jẹ́ ká parọ́ fúnra wa. This country kò lè work pẹ̀lú gbogbo nǹkan tá à ń rí. Báwa bá ṣe ti ń rí ìwọ̀nba díẹ̀díẹ̀ àtúntàwọn ti bàbá wa tó ti lọ nìyẹn, but nǹkan tá a ti rí láti etí ó jẹ́ kí n mọ̀ pé orílẹ̀-èdè yìí ò lè work. Even ẹ̀yin tẹ́ ń pariwo tí ẹ ronú, ẹ̀yin tẹ́ ń pariwo tẹ́ ẹ ronú lọ́wọ́lọ́wọ́ báyìí, tẹ́ ń pariwo pé kí wọ́n yìn kí sálárì yín kí wọ́n ṣe gbá. Ìrí tèmi rí ni pé ẹ ronú. Tẹ́ ẹ bá ronú ni ẹ máa mọ̀ pé kì í ṣe sálárì ló kàn. Nǹkan tó kàn wá ni pé kún kálukú wà láàyè títí ẹ̀ nìkan ni solution ọ̀rọ̀ wa lọ́wọ́ yìí nìyẹn. Why tí mo fi sọ bẹ́ẹ̀, ìdí tí mo fi sọ bẹ́ẹ̀, gbogbo ẹ̀ lẹ máa mọ̀. Ẹ̀yin ti gbàgbé gbogbo ìgbà tí a bá ń fara ẹ̀ tẹ́ pé a máa jáde pé à ń kéde táwọn labour bá ní ká jáde ká sì wọ́de síta. Tán bá increase salary tán, oúnjẹ tún máa wọ́n sí, nǹkan tún máa lọ sókè sí. Ẹ máa tún ní ká jáde míì, ẹ máa lọ strike o, ẹ máa ṣe gbá pé kán tún increase. Tán bá tún increase salary yín náà, the same thing ni.
ǹjẹ́ ṣé ẹ mọ bí àwọn èèyàn ṣe pariwo fébi níta? ǹjẹ́ ṣé ẹ mọ iye wàhálà tó ń ṣẹlẹ̀ káàkiri ìlú? ǹjẹ́ ṣé ẹ mọ irú ìgbésí ayé táwọn èèyàn ṣe ń gbé lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ná? ǹjẹ́ ṣé ẹ mọ tẹ́ ń ṣe lé lórí? àwọn nǹkan yìí mo fẹ́ ká mọ̀ wípé báyìí ló ṣe rí, báyìí ló ṣe ń lọ. a need láti jẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn mọ irú ìgbésí ayé tí àwọn èèyàn ń lò lọ́wọ́lọ́wọ́. àwọn ọ̀rọ̀ yìí a need àti tètè dìde láti jẹ́ kó kálukú rí reality ọ̀rọ̀ tá à ń sọ fúnra wa lórí ọ̀rọ̀ ìlú. gbogbo àwọn nǹkan tá à ń pè èdè yìí tá à ń sọ yìí pàtàkì ni fún èmi àti yín láti jẹ́ pé kẹ́ ẹ mọ̀ níbo là ń bá lọ, níbo ni orílẹ̀-èdè yìí gan kọrí sí gan, torí kò yé wa. àwọn nǹkan yìí làwa fi ń dá yín lẹ́kọ̀ọ́, la fi ń pè yín sákìyèsí pé ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan. ẹ má pín ẹgbẹ́ kankan, ẹ má pín kankan sí méjì. à ń pín gbá, à ń pín àwo, mo fẹ́ dá dúró, mo fẹ́ ṣe gbá kan, ẹ jọ̀ọ́ ẹ lọ sọnù. ó ṣe pàtàkì fún èmi àti yín, ó ṣe pàtàkì fún èmi àti yín o. ibi tá à ń lọ ni kẹ́ jẹ́ ká focus. ibi tá à ń ṣe kí ni, ibi tá à ń lọ ni kẹ́ jẹ́ ká ṣe kí ni, kẹ́ jẹ́ ká focus. mo rọ̀ yín, mo bẹ̀ yín, gbogbo ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi nílé lóko lájò lẹ́yìn odi, because àwọn nǹkan tí mò ń sọ yìí ó ṣe pàtàkì fún èmi àti yín o. ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, ọmọ Aládìkún, mo rọ̀ yín, mo bẹ̀ yín, so àwọn nǹkan tí mò ń sọ yìí mo fẹ́ kí ẹ mọ bó ṣe rí, mo dẹ̀ fẹ́ kí ẹ mọ bó ṣe wà. ìlú ti wá le débi pé a lè sọ̀rọ̀, gbogbo wa wá ń bẹ̀rù. ẹ wò ó, kò sí jọ́kan náà, ìjọ̀kan gbogbo wa náà lá lọ lọ́jọ́ tí kú bá dé. ẹ má jẹ́ ká tanra wa, a máa kú níjọ́ kan ni. that's why tí àwa ṣe ń sọ tiwa fún yín, tí a dẹ̀ ṣe ń pè yín sí àkíyèsí. ẹ gbọ́ mi yé, ìdí táwa ṣe ń pè yín sí àkíyèsí leléyìí. ẹ jẹ́ ká jọ fi ìmọ̀ ṣọ̀kan, ẹ jẹ́ ká jọ ṣe kí ni, ẹ jẹ́ ká jọ fi ìmọ̀ ṣọ̀kan ká lè tẹ̀síwájú nínú ìrìn àjò tí a gbé dání. kò ní máa jẹ́ wípé àwọn nǹkan tá à ń ṣe yìí àbí tá à ń sọ yìí kò rí bẹ́ẹ̀ mọ́. gbogbo yín pátápátá ẹ jẹ́ ká jọ fìmọ̀ ṣọ̀kan. lọ́kùnrin lóbìnrin wa nílé lóko, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan, ẹ jẹ́ ká tẹ̀lé ibi tó bá yẹ ká lọ. ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, ọmọ Aládìkún, wọ́n mọ tí wọ́n ń ṣe. ọmọ Aládìkún wọ́n mọ ìgbésẹ̀ tí wọ́n ń gbé. gbogbo wa pátá ẹ jẹ́ ká tẹ̀lé nǹkan tó bá yẹ ká tẹ̀lé. kò dìgbà tó bá di pé a dákẹ́ tán a ní lè sọ̀rọ̀. ẹ jọ̀ọ́ mo rọ̀ yín, mo bẹ̀ yín, ẹ jẹ́ ká mọ tá à ń ṣe o. so kò sọ́nà kankan tá a lè gbà tó ju ọ̀nà yẹn lọ. ọ̀nà tá a lè gbà tó wà ńlẹ̀ òun náà leléyìí, òun náà ni ọ̀nà àbáyọ. òun ni kí ni o, òun lọ̀nà àbáyọ tá a lè gbà tí ò ní àní nínú. ẹ jẹ́ ìyẹn nǹkan tí mo rí tá a lè ṣe nìyẹn. torí tá a bá ṣe léyìí, níbo la fẹ́ gbà? gbogbo nǹkan wá rí rúdurùdu, gbogbo nǹkan rí jákujáku.
but nobody tó yé, nobody tó yé, but àwa máa jẹ́ kí ó yé yín dáadáa pé báyìí ló ṣe rí, torí gbogbo yín ẹ dákẹ́ ẹ sọ̀rọ̀. ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, ọ̀rọ̀ tèmi àti yín ní pàtàkì láti ṣiṣẹ́ lé lórí, láti jókòó lé lórí, lórí gbogbo tó ń ṣẹlẹ̀ pátápátá káàkiri. Ebi ń pa aráàlú, ebi ń pa ọmọdé, ebi ń pa àgbàlagbà. Bí gbogbo nǹkan ṣe rí yìí, ǹjẹ́ ṣó yẹ kó máa rí bẹ́ẹ̀ lọ? Bí gbogbo nǹkan ṣe ń lọ yìí, ǹjẹ́ ṣó yẹ kó máa rí bẹ́ẹ̀ lọ? Irú àyè wo gan la wà? Irú ìgbésí ayé wo gangan là ń gbé? Torí ẹ̀, mo fẹ́ kí gbogbo wa pátá ká ronú lórí àwọn àyè yìí, lórí àwọn ọ̀rọ̀ yìí, mo fẹ́ ká ronú lé lórí. Kò ní máa jẹ́ wípé a kàn ń dákẹ́, à ń pàtẹ́wọ́ pẹ̀lú àwọn olóṣèlú, tẹ̀lé àwọn olóṣèlú káàkiri. Èló ná fẹ́ fún wa? Mo kí yín Mrs. Esther Adétóun, mo kí yín, ẹ ṣé púpọ̀. So àwọn nǹkan yìí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé bó ṣe yẹ kó ṣe rí, bó ṣe yẹ kó ṣe lọ, láì tí ò sí àní-àní. Torí ẹ̀, Ọlọ́run ọba aláàánú kò ní fi wá sílẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ wò ó, kò ní bàjẹ́ fún gbogbo wa. Màámi Mrs. Esther, mo kí yín, ó tójọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ ni, àlàáfíà tó péye, ẹ̀mí gígùn, Ọlọ́run á bá mi ṣe fún yín. Ẹ ní fojú sunkún ọmọ, aburú káburú kankan ò ní ṣẹlẹ̀ sí yín o. Àwọn ìyá wa, àwọn ìyá alálùbáríkà, àwọn ìyá tí jẹ́ pé wọn fẹ́ kọ́mọ ṣubú, àwọn nu, kò ní bàjẹ́ fún yín nígbà gbogbo. Ọwọ́ yín méjèèjì tẹ́ wá fi ń gbàdúrà, tẹ́ fi ń bẹ lọ́hùn, àti ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, gbogbo ẹ̀yin fáàsì mi pátápátá. Ẹ rí pé màámi first account yẹn wọ́n ti ṣe kíní ni, wọ́n ti háàkẹ̀. Eléyìí là ń lò sí, ẹ jọ̀ọ́ bá mi share débi tó bá yẹ kó dé. Ọwọ́ yín méjèèjì tẹ́ wá fi ń gbàdúrà ní fi gbọ́mọ sí pẹ̀lú àṣẹ Ọlọ́run màámi, ní ìgbàgbé. Bọ̀ nínú àwọn nǹkan tí mo sọ, tí mo dẹ̀ fẹ́ kí gbogbo wa ká máa mọ̀, ká dẹ̀ máa rí, òun náà tún leléyìí. A lè wá, kò sí ọ̀nà kankan gẹ́gẹ́ bí tí mo sọ màámi tó ju solution tí a lè gbà, ọ̀nà tá a lè gbà, solution wo ni? Pé a bá dá dúró. Àwọn nǹkan yìí ṣe pàtàkì fún wa láti jẹ́ pé ká dá dúró. Tá a bá dá dúró, kò bá dá púpọ̀ fún wa. Tí a bá dá dúró, òun gangan ni kò bá lè yọ wá kúrò nínú wàhálà yìí. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, mo wo fídíò kan online lénìí tí àwọn army rescue àwọn kan lójú títí, wọ́n rí pé wọ́n yìnbọn, làwọn náà ṣe sáré débẹ̀, bọ̀ wọ́n ti jí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kó. Ṣé yẹn náà la yìí máa tẹ̀lé lójoojúmọ́, àbí ṣé yẹn náà la máa là ń gbà fún? Pẹ̀lú bí ìlú ṣe rí, àwọn ìjọba wa wọ́n dẹ̀rọ, wọ́n tíǹkì bí ìyà ṣe ń jẹ àwọn ènìyàn. Even ẹ̀yin tẹ́ ẹ wà lókè òkun, mo fi Ọlọ́run ọba tó dá mi búra sí i, kì í ṣe pé ìtẹ́lọ́rùn kan wà náà. Ọlọ́run lè máa bò yín láti rí, bọ̀ wàhálà náà lẹ fi ń gbìyànjú àti kówó yẹn náà jọ, àbẹ́ fi ń kọ́rọ̀ jọ, bọ̀ ẹ́ ń ṣiṣẹ́ fún ni. Ibi tó tún lọ, àwọn táàsì oríṣiríṣi tó ń bá lọ náà, tó oṣù náà bá tún máa parí, ó ti níye bùkátà àwọn ènìyàn tó ti wà ní bọ́jẹ̀tì àwọn ẹ̀tẹ́ ràn lọ́wọ́. Nǹkan tó yẹ kí Nàìjíríà ṣe, nǹkan tó yẹ kí Nàìjíríà ṣe tí ò ṣe, gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ wà lọ́hùn yìí, gbogbo ẹ̀ náà ẹ̀yin tún ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Tí ò bá tún sí kọ́ àwọn content creators sìn tó tún help àwọn ènìyàn kiri, àwọn míì nínú wọn ni o, kò sí, ẹlòmíì ò bá ti dolè. Bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn ń pariwo yìí tó yé mi dáadáa sí, àmọ́ kan tá à ń ṣe rárá. Torí ẹ̀, ó ń jẹ́ ẹ̀dùn ọkàn àti ìbànújẹ́
fún èmi lọ́tọ̀. Orílẹ̀-èdè tá a wà yìí kìí ṣe orílẹ̀-èdè tó yẹ kéèyàn fi yangàn níbì kankan. Ibi tó o bá lọ tán bá béèrè pé ọmọ kọ́ńtírì wo ni ẹ́, ó yẹ kó o máa fọwọ́ bojú ọ kó o máa há sí kó o máa sápamọ́ sí irú ibì kan ni. Ọmọ Adéyẹmọ wá dìde, ẹ jọ̀ọ́ ẹ bá mi pariwo Ìgbòho Òòṣà. Ọmọ Aládìkún dìde, ọmọ ládéládé ládé Aláàfin ò ládé adé Aládìkún lágbà fáláàfin Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni ọmọ Aládìkún dìde, ó gbìyànjú, ó mà ṣiṣẹ́ takuntakun, ó dìde. Wọ́n dẹ̀ rí pé àwọn gbìyànjú láti lé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó ń dá wàhálà lẹ̀ sínú ìlú, bọ̀ kí ni ìgbẹ̀yìn àwọn ọ̀dàlẹ̀ tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú àwọn location 419, tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú àwọn abàlújẹ́? Kí ni tí wọ́n ṣe? Àwọn amòòkùnṣèkà wọ́n fẹ́ gbẹ̀mí olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, tí mi ò lè gbàgbé ọjọ́ náà mọ́ láyé àti láéláé, tílẹ̀ Yorùbá gan ò lè gbàgbé. But àwọn kan faragbà tó dùn mí púpọ̀ láwọn tó jẹ́ gbòógì nínú ìgbésí ayé ọmọ Adéyẹmọ. Bẹ́ẹ̀ ni wọ́n mà bá lọ. Brọ́dà mi Àdògán, bẹ́ẹ̀ náà ni bàbá wa Àfáà, àwọn náà bá lọ. Ẹni tó lóun sin lọ́hùn lọ́wọ́ lórí ìrun àbó yan náfìlà lọ́wọ́, kí lẹ ṣe fún? Ẹ pa sórí ibẹ̀ náà. Àmọ́ Ọlọ́run ọba tó láàyè, ọba tó ń dá ẹjọ́, á dá yín lẹ́jọ́. Ìgbòho Òòṣà ó tún wà níbi tó wà, ẹ̀dùn mọ́ láti ilé, ẹ̀dùn mọ́ dé Kòtónú. Ó mà dé Kòtónú, ọmọ Adéyẹmọ dé Kòtónú. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí kìí ṣe pé ẹ̀ṣẹ̀ṣẹ̀ ń gbọ́. Ó kọ́kọ́ ní iye ọjọ́ tó fi wà kó tó di pé kí wọ́n cross sí Germany pẹ̀lú ìyàwó wọn. Ìyá mi, kò ní bàjẹ́ fún yín. Gbogbo àwọn nǹkan yìí ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà tó ṣe, àwọn èèyàn tó tún lọ dúró tì í, àwọn alátakò wọn ti lọ pàdé rẹ̀. Bọ́lọ́run ọba tó ń kó ni yọ, gbogbo ọmọ Yorùbá dìde. Ọmọ Adéyẹmọ tún dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí i. Ìgbòho máa dúpẹ́ nítorí kò ní gbàgbé wípé kò rò pé òun lè ráwọn èèyàn tó yẹn. Torí ẹ̀ lọ́mọ Adéyẹmọ gan ò lè fi sílẹ̀, kò lè sọ pé òun ò sọ pé àwọn ò ṣe mọ́. Tí wọ́n bá láwọn ò ṣe mọ́, kò sí kankan o. Àmọ́ tí wọ́n fi dúró dè ní, àwọn èèyàn jáde, àtẹni tó ní àtẹni tí ò ní, láti dúró dè. Kòtónú gan mọ̀ pé òun gba èèyàn, ó gba àlejò tó ju àlejò lọ. Ọmọ Adéyẹmọ, ẹ̀mí rẹ ò sí lọ́wọ́ ẹnìkan. Aládìsá, ẹ̀mí rẹ ò sí lọ́wọ́ ẹnìkan tí èso Ọlọ́run ọba Elédùmarè, ọba tó láyé. Tásìkò bá tó, òun ni a máa sọ pé ó lọ. Òòṣà tó ju òòṣà lọ. Bẹ́ẹ̀ ni òòṣà kan ni, òòṣà tó ju àwọn òòṣà tí wọ́n ti lọ. Ẹ jẹ́ ká jọ máa gbé wò, ó jura wọn lọ káàbàtà. Àmọ́ àwọn nǹkan yìí ò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ayé pé gbogbo tá a gbé dání yìí, ọ̀nà tá a lè gbà nìyẹn. Ọmọ Adéyẹmọ kúrò nínú ẹ̀wọ̀n tán, ìyá jáde láyé kó tó kúrò nínú ẹ̀wọ̀n. Gbogbo ẹ̀ wá rọ́lura wọn. Ẹ ti ẹ̀ jẹ́ ká wo ìyẹn nínú àwọn ìwé àkọsílẹ̀ tó yẹ ká kọ, gẹ́gẹ́ bí Kùránì bí wọ́n ṣe kọ̀rọ̀ Ànábì, bọ́rọ̀ ọmọ Adéyẹmọ láti ṣẹ̀dá ẹ̀ láti Ilé-Ifẹ̀ bọ̀. Mọdákẹ́kẹ́ bọ́ sí Ilé-Ifẹ̀, bọ́ s'Òṣogbo, bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Kẹ́ ẹ lọ gbé ìwé ìtàn tó máa dàbí Kùránì tí wọ́n kọ nítàn tìlú wọn lọ́hùn,
tí àwa kọ́ tí a kọ́ tẹ́nìkan kò lè fi rú wa lójú ká wá gbé yẹ̀wò kẹ́ ẹ wò tán ọmọ Adéyẹmọ kẹ́ ẹ dẹ̀ wo àwọn tó ti sọ nínú àwọn tó ti lọ nínú àwọn tó ti lọ ká wá gbé mọ́ in tó ṣe fún ọmọ Yorùbá in táwọn kan náà ṣe fún ọmọ Yorùbá tó fi jẹ́ pé ikú lẹ fi ń lé ọmọ Adéyẹmọ kiri gbogbo bẹ́ẹ̀ ṣe ń dẹ ìṣó síbí tẹ́ ń dẹ ìṣó síbí tẹ́ ní pé àfi kí ọmọ Adéyẹmọ kó tẹ́ kó tí ẹ̀ ń tanra yín ni bẹ́ẹ̀ ni ẹ̀ ń ṣe kí ni o ẹ̀ ń tanra yín ni gbogbo aré tẹ́ ń sá pátápátá gbogbo ọ̀nà tẹ́ ń gbà lórí ọmọ Adéyẹmọ àbí kó ṣubú ẹ̀ ń tanra yín ni Ọlọ́run ọba tó lẹ̀mí ọmọ Adéyẹmọ kò lè fi sílẹ̀ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé gbogbo ọ̀nà tó léwu kẹ́ ẹ lè gbà àbí tẹ́ ẹ lè rò pé òun lẹ fẹ́ fi gbé lẹ máa fi wá ṣubú fún ẹ̀ ń tanra yín ni o ọmọ Adéyẹmọ ò ní kankan ju Ọlọ́run ọba tó láyé lọ kábíyèsí Elédùmarè ọba mi gbogbo wàhálà yìí ti tó kọ fún ọmọ Adéyẹmọ fún ìtàn fún ọmọ Yorùbá láti kọ̀rọ̀ ọmọ Adéyẹmọ inú rẹ̀ náà lẹ ti kọ ìtàn bàbá Akíntóyè pẹ̀lú ipa tí wọ́n kó inú ẹ̀ náà láti máa kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nínú struggle láwọn tó ti lọ àwọn òjíṣẹ́ tó ti lọ àwọn sàábé tó ti lọ inú ẹ̀ náà láti kọ bẹ́ẹ̀ náà inú ẹ̀ náà láti kọ àwọn ẹni tí ò tí ì lọ tí wọ́n yìí ń bẹ tí wọ́n pọ̀ ní diaspora tí wọ́n ṣiṣẹ́ takuntakun àtàwọn ènìyàn tó jẹ́ pé bí wọ́n ṣe kó má da inú ẹ̀ náà láti kọ́ èmi fẹ́ kẹ́ ẹ mọ̀ pé generation sí generation wọ́n á kà á àrọ́mọdọ́mọ kálukú máa rẹ́sì títí ẹ̀ àwọn nǹkan táwọn sọ fún yìí akànfẹ́ kẹ́ ẹ lọ mọ̀ wípé tó bá yá ẹ máa gbọ́n eléyìí ariwo tí ọmọ Adéyẹmọ ń pa torí kẹ́ má bàa tọrọ jẹ torí kí ìrọ̀rùn lè dé kí gbogbo ẹ̀ lè ṣẹlẹ̀ àti àwọn àgbààgbà tí wọ́n wà ní diaspora àtàwọn tó wà nílé tí wọ́n gbé dání lóòótọ́ torí kó má bàa ṣẹlẹ̀ wọ́n pariwo lọ́tùn wọ́n pariwo lósì ẹni rọ́ gbogbo ẹ̀yin ìyá yìí náà òṣèlú mi tó ti ń bọ̀ tẹ̀mà tó tún tẹ̀lé wọn kí ni wọ́n máa fún yín lówó 10 naira 1000 nǹkan tó máa tẹ̀yìn àbí ká gbé gàrí wá bá yín níbi tí nǹkan lè dé lọ́wọ́ yìí àmọ́ tó bá tó àsìkò ojú yín á tó là bẹ́ẹ̀ ni màámi kò ní bàjẹ́ fún yín Ìgbòho ṣá bọ́ àwọn nǹkan yìí kò yé wọn tó ẹ̀gbọ́ kò yé wọn tó bá yé wọn ni wọ́n á mọ̀ pé ọmọ aládìkún kìí ṣe ẹnìkan ló ṣe kinní ẹ̀ Ọlọ́run ọba ló ṣe sábàbí rẹ̀ tó rán wá sílẹ̀ Yorùbá ànábì ti wá lásìkò yìí ni táwọn bá ní pé má pè mí lánàbí irọ́ òjíṣẹ́ ti wá ànábì ti wá ní ẹni tí ò mọ̀ túmọ̀ ànábì àkàn pé ìkíni túmọ̀ ẹ̀ gan ẹ̀yẹ ká gbé tì òjíṣẹ́ ti wá tọ́lọ́run rán wa tó rán sí wa nílẹ̀ Yorùbá Jésù ti wá nu àwọn èèyàn ò bá sọ ti wọn bọ̀ àwa o àwa ti sọ ti wa báyìí kí Ọlọ́run ọba láàánú kó mú wa tẹ̀síwájú láti débi tá à ń lọ mo á kí ẹ̀yin bàbá mi mo kí ẹ̀yin màmá mi nílé lóko lájò lẹ́yìn òdì ní gbogbo kí tẹ́ ẹ wà pé gbogbo yín pátá ẹ kú iṣẹ́ takuntakun mo fi àsìkò yìí mo fi ń kí ìyá mi ìyá lálùbáríkà Mrs. Esther Adétóun mo kí yín lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ náà ni mo kí ìyá mi mo kí ìyá mi Yèyé Dára Kowé àjànàkú ńlá ẹkùn ọkọ òkè já wọn láyà bí òkè Yèyé Dára mo kí yín lọ́pọ̀lọpọ̀
mo máa kí yín ìyá mi Mrs Comfort, mo kí yín, mo kí yín. Bẹ́ẹ̀ náà ni mo kí ọ̀gá mi Ọláyọmí Kóìkì, àánú Ọlọ́run máa dé bá yín. Mo kí ẹ̀yin èèyàn mi Masbi, ọ̀rẹ́ mi pàtàkì ẹkùn ọkọ̀ òkè, mo kí yín. Alájà Ìkẹ́, mo kí yín. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá nílé lóko, gbogbo ẹ̀yin mídíàs pátá ni mo kí, mi ìyọ ẹnìkọ̀ọ̀kan lẹ̀. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lọ́tùn lósì ní gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ mi. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi nílé lóko fún support. Mo nídìí pé kò síná, mo fẹ́ ra iná oníná kan tí wọ́n máa ń tà nísìn tó jẹ́ pé ó tún ní charging tí wọ́n máa ń pa ojú ẹ̀ dé báyìí, ó máa ń fún, ó máa ń jẹ́ kí studio wà okay. And I know mo mọ̀ pé ẹ lè ṣe fún mi, owó ẹ̀ wọ́n díẹ̀ but mo mọ̀ kété pé wọ́n bẹ́ẹ̀ o, mo mọ̀ pé ẹ lè ṣe fún mi tí àwọn equipment mi náà máa fi pé dáadáa. Bẹ́ẹ̀ ni màá dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Tẹ́ bá fẹ́ wá bá mi sọ̀rọ̀ lé lórí, àbẹ́fẹ́ pè mí sí àkíyèsí, àbẹ́fẹ́ fún mi ní information, ẹ lè pè mí sórí nọ́mbà mi tí ẹ ti mọ̀ náà ni 080 222 64068. lẹ́ẹ̀kan sí 080 222 64068. ẹ lè pè mí sórí ẹ̀ àbí kẹ́ pè mí sórí eléyìí 080 83 89 25 58. 83 89 25 58. lẹ́ẹ̀kan sí 080 83 89 25 58. òun náà ni mo kí yín lọ́pọ̀lọpọ̀, ẹ kú àdúrótì mi. Màmá mi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run baba láàánú kò ní fi yín sílẹ̀. Mo ń retí láìtì látọ̀dọ̀ yín o, mo ń retí láìtì o, ẹ jọ̀ọ́ o. Ọlọ́run baba láàánú á wà pẹ̀lú wa, pẹ̀lú àṣẹ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́dọ̀ yín, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin màmá mi nílé lóko. Mo fẹ́ fi eléyìí ṣe ìdágbére. Ẹ wá ní ìpolówó ọjà tẹ́fẹ́ polówó ni, tẹ́fẹ́ ká bá yín polówó, àbí ẹni tẹ́fẹ́ ká bá yín ṣe lórí ìpolówó ọjà yín, ẹ lè pè wá nígbàkigbà. Ọlọ́run baba láàánú á máa wà pẹ̀lú wa, pẹ̀lú àṣẹ Ọlọ́run. Kò sígbà tẹ́ wá tí ẹ ní bá wa, Ọlọ́run á wà pẹ̀lú wa.